bá mi tèmi tọ́pẹ́ o mọ̀mọ́ kwọ́ndọ̀n púpọ̀ lóyún ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ni okú ọdún mo lọ sìnkú yẹdùn okú àṣeyẹ ni okú ayẹyẹ orí kádùn Topman TV mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní èwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ipẹ́ lọ́lọ́hùn ọba bá mi tèmi tọ́pẹ́ o mo bá ọ dúpẹ́ wípé kò rọdún tuntun mo pé o dúpẹ́ lọ́wọ́ ìrìn àpèrè o dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ tí ó padà lẹ́yìn rẹ orí ní ń gbé ni orí ní ńlá ni ọ̀pọ̀ tí wọ́n jọ bí yín tí wọ́n ti kú tí wọ́n ti rè wálé àṣà a ò mọ̀mọ́ fi yọ wọ́n ṣe la fi ń bọ̀ gbórúkọ Elédùmarè ọba gani tó dá ọ sí dọjọ́ tó ní kórè wá jẹ́ òpẹ́ nílé ayé kó pẹ́ bí mọ̀ pẹ́ ṣe ń pẹ́ kó dàgbà kó dògbò bá mi kó dàgbà kó dògbò lágbára lọ́wọ́ lọ́hùn ọba tèmi tọ́pẹ́ púpọ̀ lóyìí o Topman ṣe bí wọ́n náà ni mò ń kí tèmi tọ́pẹ́ o ìwọ ò máa ní fọdún eléyìí ṣòpin ìwọ ò máa ní tọ́nà wògbòjì ọmọ ò ní mọ̀ sáré ọmọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba bá mi tèmi tọ́pẹ́ Topman mẹ́bí wà ló nínú re oníwà ire mo ló kú ọdún ó sì kó àṣeyẹ kájé wá filé rẹ̀ ṣe bùgbé bá mi tèmi tọ́pẹ́ òòrè ọdún wá nídé ká má ṣe rí ọwọ́ bí ìran òòrè gangan bá mi púpọ̀ lóyè àwọn èèyàn rẹ ló gbé mi wá bí knowledgeable people progress is our priority ló rán mi wá àwọn náà ní ìwà kìíyọ wọn ní Akanni Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde gbogbo wọn ní àrédọ́nù mi ní Akanni wá bá mi kí wá bá ń kó nínú rẹ oníwà ire ọlọ́kan ire aláyé ire tí ń sọjọ́ bí lónìí mo wá kí ọ wọn láṣẹ ìṣàmọ́dún wípé ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú lọ́mọ ṣe wọn láwọn tí mo jùrọ̀ òkun àwọn mọ̀mọ́ tí mo jùrọ̀ ọ̀sà àwọn ọmọ rẹ̀ níbí rẹ̀ nílé ayé wọn ní mọ̀ kí ọkọ yàwó mẹ́bí wà lọ nínú rẹ̀ olówó tí ń fowó ṣàánú ni mò ń pè láṣẹ Elédùmarè ọba wà á pẹ́ pẹ́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  bí ewì àpẹ́ wà á pẹ́ láyé ojú rẹ̀ ní ríbi ọmọ ní kú mọ́ lọ́wọ́ ìwọ náà kú ní bọ́sọ̀nù lọ́wọ́ wa bá mi mẹ́bí wà láláṣẹ àtolùdarí Topman TV bá mi dákun mọ́ gbádùn tí ò jàre ọdún ẹ̀ lóde iṣẹ́ rẹ̀ ò wá ní dojúrò wà á mọ̀ ríṣe ni àìsàn wà ní kán ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú iṣẹ́ rẹ̀ ò wá ní dojúrú ilé iṣẹ́ rẹ̀ ò ní jóná bá mi kú pọ̀ lóyè ìwọ ò wá ní ṣiṣẹ́ fọ́mẹlòmíràn jẹ́ láṣẹ Elédùmarè ọba àjòló àwa kéré òkò délé ò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ̀ wálé láṣẹ Elédùmarè ọba ìlọ́wádélé àwọn bàbá rẹ̀ bá mi kó pọ̀ lóyè járe lé o Topman TV dákun jẹ́ ń bá ọdẹnu gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́run gangan ni Idanre ní ìṣẹ̀lẹ̀ o Idanre ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́run gangan ni Idanre mọ́jọ́ ọba ọmọ fífìlà sójú sóge mẹ́ẹ̀bí wọ́n lọ máa fàdánṣẹ́ bọ́ tèmi tọ́pẹ́ o dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi dáadáa mẹ́ẹ̀bí wọ́n lọ máa mú gbábọ̀ owó ọmọ aláàdán funfun lórí òkè Idanre ọmọ onígbò wà gbọ̀ngbẹ mẹ́bí wọ́n lọ́mọ olókè tí wọ́n ń gùn lọ́jọ́ ọdún ọmọ olókè tó kalẹ̀ tó dàbí ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ Idanre ọmọ alágbàgbà tó gbowó lọ́nà àbàdà mẹ́bí wọ́n lọ́mọ olómi tó ń kan tèrè lórí òkúta ó ní bí wọn kò bá dóhùn lóhùn òun á dá wọn
mẹ́bí wọ́n lọ máa pàdán jẹ ọmọ pàdán fò làlàlà mẹ́bí wọ́n lọ máa ti gòkè dánre ọmọ àti gòkè dánre bí ẹkún àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ìdànrè ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ̀ mẹ́rin àkúnlẹ̀ bọ̀ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ̀ mẹ́bí mẹ́rin tó kù olóhùn tí wọ́n fi ṣe mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ìdànrè ìlú tó ké yìí ká ìlú tó fòkè bóra bí aṣọ ní í ṣe ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ǹjẹ́ tán bá ní ta ní nǹkan rẹ̀ wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.